alhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa sallallahu alayhi wa sallam. Kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lápọ̀nlé wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. Ẹ káàbọ̀ sórí ètò wa Al-Istiqama, níbi tí a ti máa ń mú ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá wá sétí gbọ́ yín lóòrèkóòrè. A tún ti wà pẹ̀lú àwọn àfáà wa Fadilatu Sheikh Yakub Ayọ̀bámi Bello lórí àkọlé pàtàkì tí wọ́n ń bá ní bá lọ tí a pè ní ìdájọ́ ààwẹ̀ àwọn obìnrin. Eléyìí ni abala kejì. Falyatafaddalu Sheikh mashkuran wa ma'juran. Bismillah. A'udhu billahi as-sami'il 'alim minash shaitanir la'inir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu al-atamani al-akmalani ala khayri khalqillah Muhammad ibn Abdillah wa ala ahlihi wa ashabihi wa sallama tasliman kathira. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá. Alhamdulillah. Ọlọ́run ọba àlékè ọlá tí ó tún fi ìṣọ́ rẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wá dìde dí àsìkò tá a wà lábẹ́ pé à ń jẹ́ mùsùlùmí. Ọba náà ni ọba tí a fi ọpẹ́ fún. Atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún ìgẹ́ Ọlọ́run fún ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ òjíṣẹ́ ńlá nábì wa sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá ní ṣàlékún kẹ́ wọn, bá ní ṣe àlékún gẹ̀ wọn àti gbogbo àwọn ará ilé wọn pátápátá àti gbogbo àwọn sọ̀hábà tí wọ́n bá nábì lò gbà. Àbí Ọlọ́run ọba àlékè ọlá kọ́mọ yà wá náà lẹ̀ kúrò nínú ẹni ìkẹ́ láyé ń bí àti ní ọ̀run àlìkìyámà. Àmín ya Rabb. Ní abalẹ̀ yìí tí à ń bára wa sọ lọ nípa àwọn ìdájọ́ tí ó rọ̀ mọ́ ààwẹ̀ obìnrin, eléyìí ní abala kejì. Níbi tá a dúró lé lórí òun náà ní pé ìjẹ́ obìnrin ó lè lo oògùn láti lè fi dá ẹ̀jẹ̀ oṣù láti lè fi dá dúró látàrí pé ó ní ìgbónára àbí nǹkan tá a lè sọ ní pé ó ní ìtara ẹ̀sìn wípé ṣé òun wà máa jọ̀sán ní ọ̀sán Ramadan ni àfi kó wọ́n gbà nínú Ramadan ó ní òun fẹ́. Irú obìnrin báyìí ǹjẹ́ ó lè lo oògùn tí yóò fi dènà kí ó rí ẹ̀jẹ̀ ní ọ̀sán Ramadan? Alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ yìí òun náà ní pé irú obìnrin bẹ́ẹ̀ yóò kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó, so wọ́n tẹ́sítì ẹ̀, so wọ́n ṣe fáṣù fún un pé tí irú ẹni báyìí tó bá lo irú oògùn báyìí ṣé ìnira kankan ń bẹ fún un tí yóò kàn àbí kò sí ìnira fún un. Tí wọ́n bá wá sọ fún irú obìnrin bẹ́ẹ̀ tó fẹ́ lo oògùn tó fẹ́ fi dá nǹkan oṣù dúró lọ́sàn-án àwẹ̀ torí kó má bàa jọ̀sán nínú àwẹ̀, tí wọ́n bá wá sọ fún wípé oògùn rẹ̀ wà ní tòótọ́ ṣùgbọ́n tí irú rẹ̀ bá lò ó rí ìnira kan lára rẹ̀, so irú obìnrin bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lo irú oògùn bẹ́ẹ̀, ó déèwọ̀ fún irú obìnrin bẹ́ẹ̀ láti lo oògùn bẹ́ẹ̀. Bí irú ìnira wo ẹ bá nìyàn? Lápẹẹrẹ ní ìsìn wọ́n lè sọ yí pé bó o bá lo oògùn yìí ó lè ṣe ìdínà kọ ọmọ rọ̀mọ bímọ tàbí kọ́ má rí nǹkan oṣù náà, tàbí kí nǹkan oṣù kó tiẹ̀ lọ pátápátá kọ́ má rí mọ́ títí ayérayé, àbí ọmọ rúnnú láíláí, so àbí kọ́ má rúnnú kọ́ má gbádùn ara rẹ̀. So irú eléyìí ìsìláàmù kò fi ààyè gbà ká fi ara ní ara wa, bí kò ṣe yí pé ìdẹ̀kùn òun ni ìsìláàmù ni ló mú wá fún wa. So irú obìnrin bẹ́ẹ̀ ó déèwọ̀ láti lo oògùn láti lè fi dènà kí ó má rí ẹ̀jẹ̀ ní ọ̀sán àwẹ̀. Ẹlẹ́ẹ̀kejì lábalẹ̀ òun wá ní pé tóbìnrin míì bá wá lọ tí wọ́n bá wá sọ fún un lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tẹ́sítì oríṣiríṣi tí wọ́n ṣe fún un tán, tí wọ́n bá wá sọ fún yí pé kò sí nǹkan tó burú bí kí ó lo oògùn láti lè fi dènà kọ́ ọmọ rẹ̀ jẹ́ lọ́sàn-án Ramadan, ara rẹ̀ dáa púpọ̀, so irú obìnrin bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú fún obìnrin bẹ́ẹ̀ láti lo irú àwọn oògùn yẹn láti lè fi dènà kí ọmọ rí ẹ̀jẹ̀ lọ́sàn-án àwẹ̀ torí pé kò fẹ́ jẹ ọ̀sán nínú àwẹ̀. So irú eléyìí kìí ṣe é wọ̀ nínú Ramadan lẹ́yìn ìgbà tí obìnrin náà ti ṣèwádìí tó ti sọ̀fin tó táwọn onímọ̀ ṣègùn òyìnbó tí wọ́n sì sọ fún yín pé kò sí ìpalára kankan tí yóò rí níbi kó lo irú oògùn ìdá ẹ̀jẹ̀ dúró bẹ́ẹ̀.
so a rí ọ̀rọ̀ eléyìí nínú tí àkàn tí wọ́n ń pè ní alimustajidatu tibiyya wa atharuha ala siyam tí ìkan ní ara àwọn dókítà nílùú Saudi bíbá tí orúkọ rẹ̀ ń jẹ́ Mufli Al-Haiti tó ṣe. Bákan náà ọ̀rọ̀ tá a sọ yìí a rí nínú fatawa al-kubra tí ìmáàmù wa síwájú wa nínú ẹ̀sìn wa Ibn Taymiyyah tí wọ́n ṣe nínú mujalladu ẹlẹ́ẹ̀kẹta nínú sọ́fà 349 mujalladu thalith sọ́fà 349. so mujalladu ẹlẹ́ẹ̀kẹta volume 3 page 349. so a rí ọ̀rọ̀ yìí níbẹ̀. Ìkan lára àwọn aṣíwájú wa ìmáàmù wa Ibn Taymiyyah àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Aṣíwájú dáadáa ni wọ́n nínú ẹ̀sìn tá a lè gbára lé ọ̀rọ̀ tí wọ́n sọ. Tọ́ lára àwọn ọ̀rọ̀ míì tó tún lè jáde lábẹ́ àwọn ìdájọ́ àwẹ̀ obìnrin tá à ń bára wa sọ. Ohun tún ni ẹni tí àsìkò ìgbà tí fi ń ṣe ẹ̀jẹ̀ lábẹ́ ó ti kọjá àgbà tí ìmọ̀ fi ṣe. Lápẹẹrẹ nísìnyí ẹni tí ń ṣe nǹkan oṣù tọ́já sí pé ọjọ́ mẹ́ta ìní fi ṣe nǹkan oṣù ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan oṣù ọ̀sẹ̀ kan lọ kódà ọ̀sẹ̀ kejì lọ kódà nítòsí ti bá sábà látìgbà títí ń bẹ lọ́lọ́mọge títí ń bẹ lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti bàlágà ń làwọn ọjọ́ péréte. so ó ní pé ọjọ́ mẹ́ta ni máa fi ṣe ó ti wá dì sí ìtọ́já sí pé ọ̀sẹ̀ kan lọ kódà ọ̀sẹ̀ kejì lọ kódà. Bákan náà ẹ̀jẹ̀ bímọ so ó bímọ alákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ kan ìní fi ṣẹ̀jẹ̀ bímọ ó bímọ kejì ó bímọ kẹta ó sì á dórí eléyìí bóyá ẹlẹ́ẹ̀karùn-ún ni àbẹ́lẹ̀ kẹfà iye torí ọjẹ́ oṣù kan lọ ẹ̀jẹ̀ bímọ ọ̀dà oṣù kejì lọ ẹ̀jẹ̀ bímọ ọ̀dà oṣù kẹta tún lọ ẹ̀jẹ̀ bímọ ọ̀dà. Ọlọ́run ìṣàdánwò fẹ́ni kankan. Ọlọ́run ìṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan. So àrùn ni ó ní nǹkan tí àwọn onímọ̀ ṣègùn ó ní nǹkan tí wọ́n á pè irú ẹni tó bá ṣẹlẹ̀ sí báyìí tó bá wá ṣẹlẹ̀ sí tá a sì ń bẹ ní inú àwẹ̀ ẹlẹ́jẹ̀ àwa àdá so tá a sì ń bẹ nínú àwẹ̀ báwo ni irú ẹni báyìí báwo lòun ó sì máa gbà àwẹ̀ báwo ni ó sì máa kírun gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ lásìkò ànábì wa sallallahu alayhi wa sallam. Islam pé lẹ́sìn. Alákọ̀ọ́kọ́ ni wípé obìnrin ẹlẹ́jẹ̀ àwa àlọ́ yìí tọ́já sí wípé ọjọ́ mẹ́ta ní fi ṣe nǹkan oṣù ṣùgbọ́n ó ti ń dọ̀sẹ̀ mẹ́ta mọ́ lọ́wọ́ so irú ìdájọ́ wo ni ń bẹ fúnra àwọn ẹni báyìí. Alákọ̀ọ́kọ́ ni wípé irú obìnrin bẹ́ẹ̀ tí ìṣẹ̀jẹ̀ lára rẹ̀ tó bá yìí ti lè kọjá nǹkan tí ì máa fi ṣe ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ọjọ́ mẹ́ta ní sì fi máa ṣe tó bá yìí ti lè kọjá bá irú obìnrin bẹ́ẹ̀ òní wọ́n ń pè ní mustahado ẹlẹ́jẹ̀ àwa àlọ́ òǹlẹ́lẹ́yìn irú obìnrin bẹ́ẹ̀ ó pọn dandan fún un láti gbà àwẹ̀ kó dàkẹ́jẹ́ ó máa sàn lára rẹ̀ báyìí. ẹjẹ́ á gbọ́ ibẹ̀ yẹn dáadáa. ẹ bá tún sọ. kí ẹ̀jẹ̀ ó máa sàn lára rẹ̀ báyìí tó ti kọjá àgbà tí fi ṣe nǹkan oṣù ó ti lé lọ́sẹ̀ kan ó ti lé lọ́sẹ̀ méjì. ẹ̀jẹ̀ ní obìnrin bẹ́ẹ̀ yóò ti yàtọ̀. irú obìnrin bẹ́ẹ̀ dandan ó ní kó máa gbà àwẹ̀ lọ. dandan ó ní kó máa gbà àwẹ̀ lọ. tọ́ kí ni ẹ̀rí wa lórí ọ̀rọ̀ eléyìí a rí hadithi tá a fẹ́ sọ yìí nínú sahihu imamu wa al-Bukhari kódà ń bẹ nínú Muslim àti àwọn ashabu sunanu Nasa'i ni Ibn Majah ni a rí ọ̀rọ̀ eléyìí ń bẹ. ìyá wa Aisha wọ́n ní ìkan lára àwọn sahabiyya nabi sallallahu alaihi wasallam ó ní orúkọ wọn jẹ́ Fatimatu bintu Abi Ubaysh wọ́n ní wọ́n wá bá ànábì sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé ya Rasulallah eré ń sí ọlọ́run inni imra'atun ustahadu fala athur mo jẹ́ obìnrin kan kọjá sí pé èélà mi ti kọjá nǹkan tí mo máa fi ṣe ẹ̀jẹ̀ yẹn ọ̀dà ìyìn rárá mọ́ ìyìn mọ́ra bó ní ṣe máa ṣe àfà àdà ọ̀sọ̀là ṣé kí n wá fi irun lẹ̀ kí n má kì í ni ṣé kí n fi irun lẹ̀ kí n má kì í lódiwọ̀n ìgbà tí mo ti ń ṣe ẹ̀jẹ̀ lára ànábì ní sallallahu alayhi wa sallam ànábì ní là má fi irun lẹ̀ ó máa kírun bẹ́ẹ̀ náà ni ànábì ní innama dhalika irkun wa laysa bihaydhin
innama dhalika irqun wa laysa bihaydhin. Ànábì sọ yìí pé sallallahu alaihi wasallam nǹkan tí ń ṣe òun o ò lè fi irun lẹ̀, o ò lè fa àwẹ̀ lẹ̀, ó máa kírun rẹ̀, ó máa gbààwẹ̀ rẹ̀. Innama dhalika irqun wa laysa bihaydhin. Eléyìí ó jẹ́ ẹ̀jẹ̀ kan tí máa wá láti ibi àpòlùkẹ́ tí obìnrin ti máa bímọ. Nǹkan kan ló ṣẹlẹ̀ ní táìmù yẹn, ọ̀lànà ẹ̀jẹ̀ yẹn wá ń wá láti ibẹ̀. Eléyìí yìí ṣe wa laysa bihaydhin. Eléyìí yìí ṣe èélà, kì í ṣe nǹkan oṣù. Ànábì sallallahu alaihi wasallam sọ báwọn. Àjẹsí pé obìnrin tó bá rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta ni máa fi ṣe nǹkan oṣù tó ṣẹlẹ̀ síbẹ̀ tá a sì ń bẹ́nu àwẹ̀, dandan oníkọ́ máa gbà àwẹ̀, dandan oníkọ́ máa kírun. Akálàṣe irú obìnrin bẹ́ẹ̀ gbogbo àtọ́ bá ti fẹ́ máa kírun ó lè máa wẹ̀ torí láti lè fi mọ́ra kí irun. Eléyìí ni ìdájọ́ irú ẹni bẹ́ẹ̀, kó sì páàkì ara rẹ̀ dáadáa tó bá ti fẹ́ kírun. So eléyìí tí yóò jẹ́ mọ́sálà tá a fi kẹ́yìn ọ̀rọ̀ yìí òun náà ni pé àwẹ̀ tí ń tọ́mọ lọ́wọ́, tí ń fọ́mọ lọ́yàn àti olóyún, eléyìí kìí ṣe nǹkan tí ọ̀pọ̀ rárá. Mọ́sálà yìí mọ́sálà ìtìhàdíyà ni. Ànábì sallallahu alaihi wasallam, ànábì sọ yìí pé inna Allaha yada'u 'anil musafirina nisfa as-salah. So nínú Sunanu Nasa'i, ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé Ọlọ́run ọba àlékè ọlá ó fi ìdajì irun lẹ̀ fún arìnrìn àjò. Ìdajì irun ó fi lẹ̀ fún arìnrìn àjò. Ibi tá ń lọ gangan ni wípé wàsọ́wùmọ̀ àti ààwẹ̀ ẹni tó rìnrìn àjò. So Ọlọ́run ọba àlékè ọlá wọ́n ṣe rúkṣọ̀ fún, wọ́n sàmójúkúrò fún níbi pé ó lè fi àwẹ̀ lẹ̀ láti má gba àwẹ̀. Lágbára alóńsẹ̀dẹ̀ fún tágbára rẹ̀ ọba ti gbé. Bákan náà wa 'anil hubla wal murdi, ẹni tí ń tọ́mọ lọ́wọ́ àtolóyún tágbára wọn ọba ti gbé láti gba àwẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó sì ẹ̀dẹ̀ fún wọn láti fi àwẹ̀ lẹ̀. So àwẹ̀ tí wọ́n wá fi lẹ̀ yìí lásìkò ìgbà táwẹ̀ ń bẹ, lásìkò ìgbà tí àwẹ̀ ń bẹ wọ́n fàwẹ̀ lẹ̀, tí ó bá wá sáwẹ̀ mọ́, tí wọn ò sì lóyún mọ́, tí wọn ò sì tọ́mọ mọ́. So ọ̀rọ̀ táwọn àfáà sọ níbẹ̀ òun náà ni pé wọ́n san àwẹ̀ náà, wọ́n sọ padà, wọ́n san àwẹ̀ yẹn, wọ́n san padà níye tó fi fi sílẹ̀, níye nǹkan tí tó fi fi àwẹ̀ yẹn tó fi fi sílẹ̀. So eléyìí ni ọ̀nà, eléyìí ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n lọ, torí pé ọ̀rọ̀ mẹ́ta òun ni wọ́n sọ ń bẹ̀. Ṣùgbọ́n ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà fi sí òun náà ni pé obìnrin tó lóyún àti tí ń fún ọmọ lọ́yàn, tí ń fún lọ́wọ́, àwẹ̀ tí wọ́n bá fi ilẹ̀ táwọn yọ̀bá sí mọ́, wọ́n padà máa san àwẹ̀ wọn padà. So eléyìí ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fi sí. So tí ọ̀rọ̀ ó sì pọ̀ gan táwọn àfáà sọ lórí rẹ̀, ṣùgbọ́n tí n tó jẹ́ ṣókí ibẹ̀ òun náà ni abára wa sọ yìí. Tìǹtà fi wá kanlẹ̀ ni wípé lọ́dún yìí obìnrin ó lóyún, ọdún tó tẹ̀lé ó bímọ ń tọ́mọ lọ́wọ́, ọdún tó tún tẹ̀lé ó tún ti lóyún mi, a sì ní yóò máa san àwẹ̀ rẹ̀ padà. So níbí báyìí a wà jókòó, a wà gbé kalẹ̀ pé ọdún yìí ó lóyún, kò lágbára àti gba àwẹ̀. Ọdún tí ń bọ̀ sí ti wọ̀ mọ́ lọ́wọ́. Ọdún tí ń bọ̀ náà sì tún ti wọ̀ mọ́ lọ́wọ́. Ẹ bá gbé báyìí, ọdún tó lọ, ọdún yìí ti wọ̀. Ọdún tó lọ ó lóyún nígbà náà, kò gba àwẹ̀ ọdún tó lọ. Ọdún yìí ń tọ́mọ lọ́wọ́, àwẹ̀ ọdún tó lọ ń bẹ lọ́rùn rẹ̀ kò tí ì san. Tọdún yìí náà tún ti wọ̀ mọ́ lọ́wọ́, sì tún ń tọ́mọ lọ́wọ́, kò ráàyè àti gba àwẹ̀. Ó túmọ̀ sí pé àwẹ̀ ọdún méjì ó ti papọ̀ mọ́ fóun nìkan. Irú ẹni bẹ́ẹ̀ ọdún tó lọ kó ya tètè bú àwọn èèyàn 30 fún tọdún tó lọ. Tọdún eléyìí táǹbẹ́nu rẹ̀ yìí tí ọba yìí ti lè sọ ọmọ nkalẹ̀ tọmọ yìí ò mọ yẹn mọ́, yóò padà gba àwẹ̀ ilé yẹn, yóò padà gbà padà. So eléyìí ni ìdájọ́ tí àwọn àfáà tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ẹni tí ń fún ọmọ lọ́yàn àti olóyún. Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá èyí tá a sọ ń bẹ̀ kó má sáà jẹ́ kó yí ẹnì kọ̀ọ̀kan wa, kó má jẹ́ ìbàlẹ́jọ́ fún àwa tá a sọ àti àwa tá a gbọ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Jazakumullahu khairan. Ọlọ́run bá ní dúpẹ́ fún àwọn Sheikh wa Yaqub Ayọ̀bámi Bello, ẹ kú ohun látàárọ̀, Ọlọ́run ó gbà níjọsìn. Inshallah Rahman, a tún máa pàdé ẹ̀yin yẹn wa lórí àkọ́tún ètò wa mẹ́rin nígbà mẹ́rin. Títí gbà náà, à ń dágbére fún yín wípé assalamu alaikum.